wọ́n ti pe Ọọ̀ni Ifẹ̀ pé kó pe bàbá yín kó bá bàbá yín sọ̀rọ̀ mò ń sọ ẹni tó bá túmọ̀ mí ní pọ̀ nífẹ̀ẹ́ fúnra mi. àbúrò Isaac Fayose àwọn ni wọ́n sọ̀rọ̀ ní bíbá yìí ẹ̀yin tèmi ẹ bá mi fún àwọn ìdílé ní advice ṣé kí wọ́n lọ sí ọ̀dọ̀ Alhaji Oríyọmí ní Àgídìgbò kí wọ́n lọ gbẹnu sí mic ẹ jẹ́ rí kọ́mẹ̀ntì yín ẹ love ẹ like ẹ bá mi share. Ayọ̀ Fayose àbúrò ẹ̀ ló ń sọ̀rọ̀ bọ́sẹ̀ ìyàwó ẹ̀ ọlọ́run gígùn LSU sọnù ìyàwó òṣì ìyàwó olórí burúkú ìyàwó tó ń pa ìyàwó lẹ́kún mi ò bú ìyàwó ẹ̀ rí mi dẹ̀ bá ìyàwó ẹ̀ jà rí nǹkan kan ò pè mí àti ìyàwó ẹ̀ pọ̀ rí even though tá a jọ gbé ní London nǹkan kan ò pè mí àti ìyàwó ẹ̀ pọ̀ rí ọmọ ẹ̀ drug dealer ọmọ ẹ̀ Àbíkẹ́ ó wá lórí láyọ̀ ó pe ìyá tèmi ó nọ́mbọ̀ wá náà ìyá mi wọ́n bọ̀ wá na ìyá mi nínú ilé ẹ̀ Ayọ̀ ìyàwó ẹ̀ jókòó síbẹ̀ ìyàwó ẹ̀ ọlọ́run gígùn LSU olórí ibú ìyàwó tí ò lóye ẹ̀rìngì ẹ̀yìn obìnrin LSU òṣì tó jẹ́ pé ejò niyín ọká niyín Ayọ̀ Fayose ìyàwó ẹ̀ olòṣì olórí burúkú ṣọmọ pé mo ti pè ẹ́ ò gbé kọ́ọ̀lù mi mo sọ fún ẹ àwọn ọmọ ẹ pẹ̀lú ìyàwó ẹ wọ́n jókòó síbẹ̀ wọ́n náà fẹ́ wá lé ìyá mi ìyá ẹ wọ́n náà fẹ́ wá lé bọ́ọ̀tà nù ilé wọ́n ń retí wọn o wọ́n náà ti pé Ọọ̀ni Ifẹ̀ ẹ jọ Ọọ̀ni ẹ má bẹ Ayọ̀ àtàwọn ọmọ ẹ kọ́ má lọ lé ìyá ẹ̀ kú ònú ilé o Ọọ̀ni Ifẹ̀ ẹ mọ fámìlì dáadáa ẹ mọ fámìlì Fayose yìí dáadáa ẹ mọ fámìlì Olúwayọ̀ṣe Fayose yìí ẹ mọ̀ dáadáa ẹ má bẹ Ayọ̀délé Fayose pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kọ́ má lọ lé ìyá ẹ̀ kú ònú ilé o ẹ má lọ bẹ́ẹ̀ o ìyàwó ẹ̀ ọlọ́run gígùn ìyá mi ló mú ìyàwó ẹ̀ wá bá ní London lọ́dún náà lọ́hùn ìyàwó ọlọ́run gígùn tó pẹ́rẹ́ LSU ẹ̀yin SU òfò ẹ̀yin LSU onísọnù ẹ̀yin LSU rádaràda tẹ́ máa gbé báìbù ẹ máa gbé báìbù òṣì káàkiri ẹ̀yin nìkan lẹ mọ Ọlọ́run ẹ̀yin lẹ mọ Ọlọ́run ẹ̀yin olórí burúkú dédé àwa tá a mọ Ọlọ́run gan abẹ́tà yín ká ní wípé ìyàwó ẹ̀ aláyé bí bàjẹ́ ká ló wọ́ sínú ilé tó jẹ́ wípé ọkọ ẹ̀ ló máa rán àwọn àbúrò ẹ̀ lọ sí school ká ní ọkọ ẹ̀ ló máa rán àwọn àbúrò ẹ̀ lọ sí school ló máa fà wọ́n fọ́kọ kò máa ní jẹ́ kán ṣe é kẹ̀ níyàwó lórí burúkú yìí ìyàwó olòṣì tó mú wá láti Ìbàdàn ó wá pé ojókòó sí bí ọmọ ẹ ọ̀nù ẹ bólúṣúkú ó ń pè ya tèmi wípé ó ń bọ̀ wá nà mọ́nú ilé ṣé ọmọ ẹkọkùnrin gidigbo mẹ́rin ló kó dání bó ṣe máa nà wọn náà mọ́nú ilé nìyẹn Ayọ̀ mo pè ẹ́ ó pè mí sí patí ẹ̀ mo ní mi ò wá tó kò disrespect ìyá mi ó lè disrespect ìyá tó jọ bí wa kó ní kí n máa dẹsẹ̀ lẹ́sẹ̀ kí n máa bọ̀ ní patí àwí tó ní mo disrespect ẹ̀ jọ kí ni mo fi disrespect ẹ̀ nínú yẹn tí wà tá Isaac bá jà àbúrò ẹ̀ láìsíkì mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ títí tí bí ọmọ ọ̀yá sí ìyá second born ní ẹ last born ní mí mo ti bẹ́ẹ̀ títí bí ọmọ ọ̀yá sí ìyá mo ní ẹ̀gbọ́n mi ìwọ ló lè parí ìjà tó ń ṣẹlẹ̀ nínú ẹbí mo ní ìwọ ló lè parí ìgbà tí wà tá Isaac tẹjọ́ ń wọlé tẹjọ́ ń wòde tẹjọ́ ń wọlé ta ló mọ̀ sí nígbà tẹjọ́ lọ wàdà tẹjọ́ ń travel tẹjọ́ ń ṣe gbogbo ẹ̀ jọ ta ló bá yín dá sí kò sẹ́ni tó pè sí nígbà tó bá sọ fáìtì kó máa bú gọ́vnà ìlú kan kó máa bẹ́ẹ̀ bú lágbájá jọ ta ló pè sí nígbà yẹn kò sẹ́ni tó pè sí ìwọ tó bá ti ń rán ènìyàn kó máa bẹ́ẹ̀ bú ènìyàn lọ́jọ́ kan náà ejò yẹn máa kọjú sí ó máa ṣàn ẹ̀ ó mọ ni Ayọ̀délé mo ti bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìyá wa mo ní jọ̀ọ́ ìyá yìí àgbàlagbà ni kí ló ṣe fún ẹ ó ní ẹ kì í bá Isaac sọ̀rọ̀ jọjọ fẹ́ kó lo Isaac ní Isaac is almost 60 jọjọ fẹ́ kó mẹ́gbà tí Isaac kó máa ná Isaac almost 60-year-old ni mo bẹ́ẹ̀ ẹnu ló fi ń sọ̀rọ̀ ẹnu ló fi máa bá sọ̀rọ̀ ìyàwó ẹ olórí burúkú olòṣì ìyá nígbà tó jẹ́ pé ìyá mi ló mú wá bẹ́ẹ̀ ní London yìí lọ́dún náà lọ́hùn ó ti gbàgbé ní jẹ́ kí n jẹ́ ṣí ẹ níyè nígbà tí ìyá mi Túndé Adésọ̀yà máa wò mí jọ
sún síwájú ó jẹ́ lè testify sínú pé ìyá ní ìpapò lórí burúkú ni àfi tó bá fẹ́ sọ̀rọ̀ Túndé Adésọjà àfi tó bá fẹ́ sọ̀rọ̀ lókù nígbà tí ìyá mi mú Fèyí Ṣara ọlọ́run gígùn su sọnù tó mú wá bẹ́ẹ̀ ní London gbà tó ní kó bẹ́ẹ̀ mú ìyàwó wá ó ti gbàgbé pé ó ti yá mi mọ́ta nínú òtútù olóbìnrin tó ní kó bẹ́ẹ̀ mú wá kọ́lé ilé oníyàwó tó fẹ́ fọ́ ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ọmọ pé mi bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ yín láti jọ ẹ̀ mo dákẹ́ mo jọ ń wo gbogbo fámìlì yín mò ń wù ẹ́ mi ì sọ kankan mo dákẹ́ mò ń rí ẹ̀rẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀ mò ń ṣe é dáadáa ẹ̀gbọ́n mi pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi jọ wọ́n wá bí ẹ lé wọ́n bí orí ẹ mọ́ ìdí ẹ ọmọ ẹ ṣúkú ọmọ ẹ jọjú ọmọ ẹ nìgbà wọ́n wá ń pè ìyá tèmi wípé bọ̀ wá lè bọ́ta nulẹ̀ tí wọ́n bá lè bọ́ta nílé àsàrà ló máa sọ́pàá gbogbo yín tí ò bá lọ lè bọ́ta nínú ilé ó ti gbàgbé pé wọ́n ló sọ fún màmí pé kó lọ ta àwọn ilé tó ní wípé kí ló fẹ́ máa fi lé ṣe inú fúláàtì yẹn ìgbà tí ẹ̀gbọ́n mi tó ṣaláìsí ìwọ ló ní kó máa bọ̀ láti Ìbàdàn ló dẹ̀ fi mọ́nú fúláàtì tó fi sí ló fi mọ́nú fúláàtì yẹn bógiri ṣe ń wọ́ lomi ń sun síbẹ̀ ló jókòó síbẹ̀ wà máa sọ̀rọ̀ wà máa dún ká wà máa dún kó mo dẹ̀ ń bẹ́ẹ̀ lójoojúmọ́ mo ní ẹ̀gbọ́n mi ìwọ ló lè parí ìjà yìí mo ní màmí ò lè na Isaac ṣé ìyàwó lè na Isaac ẹjọ́ gbogbo yín tẹ̀ ń wò mí which one of you as an older person now can your parent pick you and beat you? Of course it's not possible. Your parent cannot, if you do something wrong, your parents can only talk. They can only talk. But if you are the elder, you want us to treat you like the head of the house. Ṣùgbọ́n o ní wà head of the house. Ìwà rírùn ló ní àjọ. Ìwà àti ìyàwó ẹ olórí burúkú. Ká ní wípé ìyàwó ẹ wèrè yìí, ìyàwó ẹ lẹ́sùn sọnù ọlọ́run gígùn yìí. Ká tiẹ̀ ló wá lo kírìmù ṣe bí kò bá bẹ́tà. Ká ní ìyàwó ẹ lo kírìmù tó kó yẹ ìwà anú ẹ̀ ó ju ìwà àwọn tó ń lo yẹ́rìgì. Ṣẹ́rẹ́ yìí tẹ̀ ń bóra, tẹ̀ ń lo yẹ́rìgì, tẹ̀ ń dó fòtòfòtò, tẹ̀ ń ṣe kíní káàkiri, tẹ̀ ń ṣoògùn. Ìwà yín bẹ́tà ìyàwó Fáyọ̀ṣe o, ìwà yín bẹ́tà bàjẹ́. Ṣé kí bó ṣe dákẹ́ yẹn? Èṣù ilé wa lẹ̀ ń wò yẹn. Èṣù ilé wa òun lẹ̀ ń wò yẹn. Ìyàwó Ayọ̀ Fáyọ̀ṣe èṣù ilé wa ni. Ṣé o mọ̀ pé mi bá yín lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ látijọ́ yìí? Mi ò bá yín lọ́wọ́ sí. Ilé yín ní Westfield máa gbé bánà débẹ̀. Gbogbo bí tẹ́ nílé sí London ni màá lọ bá yín gbé bánà lọ síbẹ̀. Pé ẹ gbà mí o, tí nǹkan bá ṣe ìyá mi. Màá dún ẹ láti wájú, màá dún ẹ látẹ̀yìn. Ṣé o mọ̀ pé mi ò ṣọmọ Nàìjíríà rere? Wọ́n dẹ̀ mèmí ní London pé má gbádùn lórúkọ mi. Màá dín fún ẹ jẹ nígboro London. Èmi Ayọ̀ Fáyọ̀ṣe mo sọ fún ẹ àárọ̀ ìmọ̀ títí pè ẹ́ mo ní ọmú ẹ pé àwọn ọmọ ẹ àti ìyàwó ẹ wọ́n pe ìyá mi wípé wọ́n bọ̀ wá lè bọ́ta nínú ilé wípé tí ọmọ ọ̀dọ̀ ẹ àti gate man tó bá japoro wípé wọ́n máa nà wọ́n mọ́ kò ní dáa fún ẹ kò ní èèyàn ṣe bá dé 65 ló ń sọ̀rọ̀ ọkú jọ́ṣọ́ ti lọ forí ẹ bẹ́rí pé tó bá ti pé 65 ló máa kú ni. Ìyàwó ẹ olòṣì má ṣàǹfààní ká sọ wípé nínú ẹbí èmi rí sórí ibi tèmi ti fi ọkọ rí ibi tí èmi ti fi ọkọ àwọn mẹ́ta nínú àkọ́bí ilé wọn third born wọn àyà wọn mo mú wọn wọ̀lú òyìnbó yìí mi ò gbà wọn ò fún mi ní omi rí nínú ilé yẹn omi wọn ò fún mi rí ní ìlú ilé yẹn títí kan ọmọ ẹ̀gbọ́n ẹ̀ mo tún mú wá lù yìí ọmọ kan ṣoṣo tó bí yẹn mo mú wá lù yìí mo ṣe sí ilé ọkọ ò ṣe fèmí ibi tèmi ti lọ́kọ alábàámùsà ni wọ́n èmi ò lórí ọkọ olówó ṣùgbọ́n mo fẹ́ wọn bẹ́ẹ̀ ilé ibi tèmi ti fọ́kọ mo ra mọ́tò fún bàbá ọkọ mi mo ṣí ṣọ́ọ̀bù fún ìyá ọkọ mi ìgbà kan lòun àtayọ̀ ó lòun àtomi ó lòun àta gbogbo tó lòun fẹ́ tà ni mo fi tẹ́ lọ́rùn even àti mo jí ẹ̀gbọ́n mi ó máa make sure pé gbogbo mọ́tò tó kó wá láti London èyí tí ò tà mọ́nú kan ní sí airport ọ̀dọ̀ bàbá ọkọ mi ló máa kó lọ kí bàbá yẹn lè rówó náà ìyá
ìyàwó ẹ who she help ẹjọ́ ẹ bá ń bí léèrè who she help ká sọ wípé àwọn àbúrò ẹ Ayọ̀délé ká ní àwọn àbúrò ẹ ìgò bẹ̀tà ni wọ́n tó wá ń retí ẹ kó rán wọn lọ sí school irú ìyàwó olóṣì olórí burúkú tó gbé dání kò lè jẹ́ kó help àwọn àbúrò ẹ èwo ló rán lọ sí school nu gbogbo wa okay o lè fẹ́ lọ rán mi lọ St. Teresa 6 months kò ní dáa fún ẹ ṣé o mọ̀ pé bí 10 years lèmi àti ẹ ṣe jà tó lọ́rọ̀ owó kan pè mí àti ẹ pọ̀ bọ́ sí bí wá gbọ́rọ̀ orí ẹ lẹ́ni ayé ò ní dáa mo sì pè ẹ́ ní last week mo gbogbo voice note wa ló wà lórí fóònù mi mo ní ẹ̀gbọ́n mi ìwọ ló lè parí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nínú family gbogbo ìgbà ni mo máa ń sọ fún ẹ máa ní bọ̀dáyọ̀ gov ẹ̀yin lè parí ọ̀rọ̀ yìí máa lẹ́yìn lè parí ọ̀rọ̀ yìí mo ní màámi tí ìwọ àti màámi bá jà torí ìwọ àti màámi torí ìwọ àti Isaac ń jà ò ní fún màámi lówó oúnjẹ torí ìwọ àti Isaac màámi ìgbà tí màámi pé 70 when she turned 70 did you come to her birthday? You did not come because you are fighting Isaac because of 6 million naira. Olórí burúkú ni ẹ́ o fẹ́ gbọ́rọ̀ ni ṣé o mọ̀ pé mi bẹ́ẹ̀ dá sí láti jọ ẹ̀ tí àwọn ọmọ ẹ̀ Ayọ̀ Fáyọ̀ṣe tí wọ́n bá lọ lé màámi bọ́ta nù lẹ́yìn ayé ò ní dáa ṣé orí ikú tó pè sí rẹ yẹn nígbà tó ń ṣe birthday 65 yẹn ikú náà ló máa pàpàpà ẹ́ tí ò bá lọ tí àwọn ọmọ yẹn ò bá lọ lé bàbí síta lẹ́ni ayé ò ní dáa àti wú àtàwọn ọmọ ẹ̀ ìwọ ló ń rojọ́ lọ ní ọmọ yìí ọjọ́ mi wà ní o ti fún ọmọ yẹn nílé oni oti tó bá ti gbowó lé olófin mu drug ni wà tí ló gbalé padà ìwọ ina ló máa bá màámi nínú ilé yẹn wo má jẹ́ sọ̀rọ̀ ṣé mo kan tí mo sọ nípa ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ ma no Ayọ̀ má jẹ́ kí n sọ̀rọ̀ Ayọ̀ má jẹ́ kí n sọ̀rọ̀ èmi àti ẹ ti wà too close ju kó jẹ́ kí n sọ̀rọ̀ lọ má jẹ́ kí n sọ̀rọ̀ èmi àti ìyàwó ẹ la jọ lọ́rọ̀ ìyàwó ẹ olórí burúkú rádaràda yẹn fèyí ṣara ọlọ́run gígùn ẹni tí ì ṣe rí ẹ̀yin obìnrin Nigerians, you Nigerian women, I'm telling you, you guys listen to me. You go to church, you don't have God in you. I'm an atheist. Even though I was born into a Christian home, I've decided to not even serve God anymore because of what I've seen in my own family. Irú àwọn èṣù láàlú tá fẹ́ nírú ìyàwó yìí. Irú àwọn èṣù láàlú tá fẹ́ nírú ìyàwó yìí. Ṣé ìyàwó lélẹ́yìí? Ẹjọ́ imagine wípé ká sọ wípé I need the help ẹ̀gbọ́n wa. Eléwèrè eléyìí ò lè dá sí. Ẹjọ́. Nígbà tó wà London tí mo gbé lílé ọ̀dọ̀ ẹ mo jẹ́ £5 mo jẹ́. Eléri ibu ni eléri ibu. Fèyí ṣara. Eléri ibu ni ẹ ń bá rí ẹ tó lórí ẹ̀rìngì tó lọ make up wọ́n ní she's a mother of God she's a mother of God ó jókòó síbi àwọn ọmọ ẹ wọ́n ń pe ìyá ọkọ ẹ ìyá tó mú ẹ lọ sí London ìyá yìí tó mú ẹ lọ London wá bá ọkọ yẹn tí ọkọ yẹn tó ti ìyá yẹn síta tí ò jẹ́ kó wọnú ilé torí wípé ó ní ìwọ kọ́ lòun fẹ́ ìyàwó tó ń fẹ́fẹ́ ṣé o rántí pé ìyàwó tó fẹ́fẹ́ ńgbà yẹn ń jẹ́ Bọ́sẹ̀ ni ìyàwó tí Ayọ̀délé fẹ́fẹ́ nígbà Ayọ̀ má jẹ́ ń sọ̀rọ̀ torí àtijọ́ yìí mo dákẹ́ má jẹ́ ń sọ̀rọ̀ ká ní kì í ṣe ìwà táwọn ọmọ ẹ wù lẹ́ni àti ìyàwó ẹ tó ń pe ìyá mi wípé ń bọ̀ wá lé bọ́ta nù lé mi ní ṣe fídíò fún ẹ mi dẹ̀ ní dákẹ́ lórí ẹ gbogbo ibi tí ilé ẹ wà London máa gbé bánà fún ẹ tí o bá já mi lórí ẹjọ́ bàbá Ọọ̀ni Ifẹ̀ mo bẹ̀ yín o please Ọọ̀ni abeguna you know the story of this family very 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 well you know everything that's going on in this family you know everything please don't beg Ayo not to tell his children to not chase his mama away from house yo olówó tún kọ́bọ̀ o rí lé kọ́ fún yẹ o rí mọ́tò rà fún yẹ o tún wá gbé sínú àparùtù lé tírí inú fláàtì tó run mọ́ bẹ̀ ẹ tún wá ń threatening yẹn pẹ́ ń bọ̀ wá lè jáde tí àwọn ọmọ ẹ̀ ò bá lọ lè jáde ayé wọn ò ní dáa wọn ò ní ṣoríire Fèyí Ṣara sórí ìpọ́njú tí ọkọ ẹ fi fún ìyá mi ní ọjọ́ alẹ́ ọmọkùnrin 4 ló ní lọ́wọ́
wọ́n máa ṣe ṣẹ́gẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún fún ẹ sórí ẹ̀sù ẹ tó ṣe yẹn Fèyíṣará ẹ̀sù ẹ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó máa gé kàjẹ́ rest ni tẹni tó dé láàrin àmẹ́ tó ń bọ̀ o sórí tó bò mọ́ra yẹn tó rẹ̀ kiri mọ́ òun náà ni kó máa bò mọ́ra o ọkùnrin gidigbo mẹ́rin ló wà lọ́wọ́ ẹ̀ irú tó ń ṣe fún ìyá mi lọ́jọ́ alẹ́ ní gbogbo sórí ní ìgbà kan ìyá ọkọ mi nígbà tí ìyá ọkọ mi tí ó ní mo ṣẹ̀wọ̀n she now took me her friend called me and said let us talk and the friend said to me pé talk I said I knelt down it was at Peckham that day this was 2001 year 2000 I knelt down I said please madam mama ṣé rí gbogbo nǹkan tí mo ṣe fún yín pátá mo gbà ládùúrà pé nínú ilé yín kí n bí ọkùnrin mo ní mo mọ̀ pé nínú ẹbí yín mo ì máa kúrò ńbẹ̀ o torí ilé yín ò san mí ilé yín kò san mí ṣùgbọ́n kí n tó kúrò ńbẹ̀ mo máa bí ọkùnrin ìdí tí mo dẹ̀ ṣe fẹ́ bí ọkùnrin sínú ilé yín ni wípé mo fẹ́ kí ó jẹ́ pé gbogbo nǹkan tí mo ṣe fún yín Màmá Adédayọ̀ Adéretí mo fẹ́ kí ìyàwó ọmọ mi kó ṣe fún mi ní ìlọ́po mẹ́wàá. That woman looked at me and said don't say that. Mo ní no I will say it because mi ò ṣe ìkà sí ìyá ọkọ mi kí inú ìyá ọkọ mi dùn ni mo fẹ́ títí mo fi kúrò lé wọn. Mo ní everything I do for ìyá ọkọ mi ìgbà tí orí mi máa sọ̀rọ̀ báyìí tí máa lóyún báyìí mo bí ọkùnrin inú mi dùn ni torí mo mọ̀ pé mo ṣoríire mo mọ̀ pé mo ṣoríire pọ́mọ mi á tọ́jú mi ìyàwó girlfriend ọmọ mi lásán gan ó ń tọ́jú mi girlfriend kò tí ì níyàwó girlfriend ẹ̀ lásán ó ń tọ́jú mi ká tó wá sọ wípé tó bá má rí tán. Mrs. SU sọnù olórí burúkú Fèyíṣará ọlọ́run gígùn jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kàn máa lọ lé ìyá ọkọ ẹ̀ bọ́ síta nílé nísìn tí wọn ò bá lọ òfò ló máa ṣe òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò ló máa ṣe ẹ ti ṣe jíjó ìyá káwọ́ òṣì yín tẹ́ fi ṣe bá dé gbogbo weekend ṣó wá yẹ kẹ́ ẹ parí ẹ̀ pẹ̀lẹ́pẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ń gbọ́ kó bá mi bẹ̀ Ọọ̀ni báyìí kó má bẹ̀ wọ́n pé kán má lọ o Ọọ̀ni of Ife of Nigeria please ẹ má bẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe o ẹ má bẹ̀ o ẹ jẹ́ kó lọ Tony Sarumi my one and only brother pàdí mi please ẹ jẹ́ kí ó lọ straight káwọn ọmọ ẹ lọ lé ìyá mi síta like 2 years ago ló ní kí màámi kó lọ tà wọn lé tó ní àwọn ọlẹ̀ tó ní nǹkan tó ní kó lọ máa tà tó kó fẹ́ ṣí sí o fẹ́ ṣí síta olórí burúkú ni ẹ́ ìyá àdìgbò jókòó síbẹ̀ àwọn ọmọ ẹ̀ ń rí màámi fín ọmọkùnrin gidigba 4 ló ní lọ́wọ́ ó máa tẹ́kù òlé ayé ni 100,000 orí burúkú ẹ̀ tó ń sẹ́ndì sákàǹtì màámi mo ti sọ fún wọn títí ẹ lọ ti àkáǹtì yìí because àmọ́ orú yín wọ́n fún wọn 100,000 wọ́n fún wọn ní 45 pounds every month owó oúnjẹ olóṣì wèrè ọlọ́run gígùn kó kúkú máa bóra kó máa lo yẹrí ṣó mọ̀ pé ó pè é lé ayé ẹ̀ Fèyíṣará ṣó mọ̀ pé ó pè é gan number 1 ni mo wá fún ẹ mo máa tún do another 2 hours kan fi débẹ̀ kí n tó tún wá pọnlẹ̀kùn fún ẹ again 2 hours ni mo tún fún ẹ àwọn ọmọ ẹ wọ́n retí wọn ìyá yàn ní kó ńbẹ̀ o kàn wá lé síta bó ṣe sọ gẹ́lẹ́ ni kàn wá lé síta Ọọ̀ni Ifẹ̀ ẹ má bẹ̀ Ayọ̀ o ẹ má bẹ̀ Ayọ̀ pé kó má lè yá ẹ síta o ẹ má bẹ̀ o ẹ̀yin ènìyàn mi mo fẹ́ fi lè parí ọ̀rọ̀ ẹ má gbé nílé ọmọ o àgàgà ọmọ tó bá níyàwó olórí ibú àbólọ́kọ olórí ibú ẹ má gbé nílé ọmọ o ṣé ẹ rí ilé ayé mi lóde ẹ má gbé nílé ọmọ o ọmọ tó bá ẹ jẹ́ n tún sọ fún yín ilé tó tún lọ fún màmí o fún màmí ní ilé o lọ fún wọn nílé nígbà tó fẹ́ kó lórí òye o lọ fún wọn nílé ilé yẹn o wá gba kí ilé yẹn o lọ fẹ́ sáré sùn síbẹ̀ àbò lọ sékìtì o fẹ́ sáré lónú ilé yẹn o lọ lé yẹn o wá lọ gba
tenant sínú ilé yẹn ó kó ẹrù màámi sí ìta ó kó ẹrù ìyá ẹ ó kó sí ìta ó lọ gba tenant sínú ilé yẹn ìgbà tí màámi lọ sílé yẹn ó fẹ́ lọ kó ẹrù ẹ ó ní di generator ó fẹ́ lọ kó. When she got there, she saw a generator in the rain. I called you. Mo ní gọ́ọ̀fù, mo ló sọ fún mi wípé EFCC ní pé wọn gbọ́dọ̀ lọ sínú ilé yẹn. Mo ní bó ti gbé ilé yẹn ó ti gbé fún tẹ́nàntì. Mo ní mo dẹ̀ sọ fún màámi o, mo lọ́mọ tó bá lóun kọ́lé fún ẹ tí ò fún ẹ níwèé ilé lórúkọ ẹ. Kò fún ẹ nílé o. Bọ́sẹ̀, má dá màámi lóhùn bó ṣe rí kọ́ yẹn. Ẹlẹ́sìn nìyẹn. Politics tó ń ṣe Nigeria, that is what you are doing in this family. Olówó ẹ kì í ṣọlọ́run àṣírí ẹ òun ló bò.